àṣeyí ṣàmọ́dún o àṣeyí ṣàmọ́dún o àṣeyí ṣàmọ́dún o àṣeyí ṣàmọ́dún o lọ́lá Olúwa àṣeyí ṣàmọ́dún o. Òkú ọdún o ọmọ kú ọdún ọmọ kú àṣeyẹ ọlọ́dún ní mọ́ọ̀dún rẹ̀ lọ́dún mọ́ọ̀dún bí oyin mọ́ọ̀dún rẹ̀ nínú àfárá ekungun mọ́ọ̀dún rẹ̀ lálàrí èrè méjì láti mọ́ọ̀dún rẹ̀ nínú àpà ọmọ ọlọ́jọ́ òbí tòní o àràfàtú ọmọ làbákẹ́ ni mo kúkún wíwùn òkú oríire òyíká ọdún àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lọ́sìmọ̀ sí lọ́lá Olúwa ọba ìláyà láwùrà bí ọlọ́run oníjẹ́ ọ̀gánjúkú ilẹ̀ ọdọọdún làárọ̀ rógbó ọdọọdún làárọ̀ àwòsàlàyé ọdọọdún làárọ̀ bòbí lórí àtẹ bọ́dún bá ti dé báyìí là àrísù ọdọọdún ní sápórúwé ọmọ làbákẹ́ ọdọọdún lọmọ rí ọmọ rí lásán Elédùmarè ọba bébí ọjọ́ àbíní sáyé ọjọ́ aláwuyewuye ọjọ́ tí òbí dùnnú pò ń bímọ tóbi olóṣínú ayé wá rí ọmọdé ọjọ́ òun náà ló ti dàgbà yìí ó ti ń dàgbà wẹ́rẹ́wẹ́rẹ́ lásán Elédùmarè ọba kọ́ fọwọ́ pàwọ́ fèrèkì tóbi ọ̀rí bàbá rẹ àtìyá rẹ ló ní kí n wá kí ọlọ́dẹ tó ní gangan wọ́n ní mọ́lẹ́ àṣà òní ní sọ̀jí ọ̀bì ọmọ wa ọmọ olóríire ọmọ onínú rẹ ọlọ́kan rẹ nínú ayé Àbákẹ́ Adé inú ilé lọ́ba wà kò wò dé yàrá náà bá wà kò wọ̀ dẹ̀dẹ̀ wò ẹ̀yìnkùlé ilé lọ́ba wà kò wọ̀ kankan lé ìmọ̀lẹ́ àṣà ní tí orí rẹ̀ ní gbẹ̀gbẹ̀ jọ èmi ò pè ọ́ fún kú bẹ́ẹ̀ ni n ò pè ọ́ fárùn ire ni mo pè ọ́ sí orí rẹ̀ àfire wá rí mo fẹ́ lérè bàbá tó bí ọlọ́mọ lóde tó ní gangan ni èèyàn tí ó bá bá mi débẹ̀ kọ́mọ́ sáfìrẹ́ máa bá mi ká lọ èmi mọ bí wọ́n ti ń pòrí kí àwọn bàbá tó bí ọlọ́mọ Àbákẹ́ Adé Àràfàtú wá gbọ́ bí mo ti fẹ́ pẹ̀lẹ́ àwọn bàbá ti yẹ gangan Ògbómọ̀ṣọ́ ní ṣẹlẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ gangan Ògbómọ̀júgùn ọmọ Àfọ̀gbọ́jà ibi wọ́n gbé jẹ̀ka kan tó mú nǹkan yan gan nílé bàbá tó bí ọlọ́mọ ó yá jẹ́ ń bá ọdẹ ilé bàbá rẹ̀ gangan ọmọ alárè o ọmọ Ìbàdé mọ̀lá òkè ọmọ Ṣẹ́gun Òmùgẹ̀sìn ọmọ Sọ̀jẹ̀ kọ́ gbà nǹkan wìnìwìnì ọmọ òye kan oníye kan ọmọ òye kan oníye kan ọkùnrinkùnrin ní bàbá ọ̀sọ̀tà ìgbà orí wọn ọgbọ́n òmùmí ni obìnrin ní bàbá ọ̀sọ̀tà Àbákẹ́ o ìgbà orí wọn ọgbọ́n òmùmí ni àjàkókò nípa làrúkà nínú ayé ọmọ atẹ́niwíjọ́ ọmọ àgbẹ̀mọ́ fọwọ́ kàn mí olúkòkò ní bàbá ọkọ mi àgbẹ̀mọ́sẹ̀ náà mi ò olùkókò ní bàbá ọkọ mi Ògbómọ̀ṣọ́ ajílété o níbi wọ́n gbé jẹ̀ka wo ọmọ jógí oró Ògbómọ̀ṣọ́ jógí oró ọmọ ajílété pọ́ndógún Ògbómọ̀ṣọ́ ọmọ Àfọ̀gbọ́jà ilẹ̀ ọmọ atẹ́nidogun ọmọ adìgílẹ̀ dógún ìbàrùbá niyí elédè ìsè ọmọdé báre tí ọya òun ni bàbá tó ṣe bàbá yín pátápátá kòrò gbódò ògbólò bájà lò lọ́gbọ́n lórí òṣè bí eré ni ọmọ Ajagungbadé ń bá ọ ṣe ni Ajagungbadé dákun mọ́ṣẹ́ bá mi jà wò mọ́ṣẹ́ bá mi jà wò dákun mọ́ṣẹ́ bá mi jà wò lówó ẹ̀bọ nílé o ọmọ Ajagungbadé olódò kẹrí lójú ogun àfìrìpọ̀ jakalẹ̀ ilẹ̀ ọmọ làkàdé o ọmọ òwòsọ wọ̀yè nísàlẹ̀ àpà ọmọ ẹ̀wù tí ń ṣe wọ̀mí aṣọ tí ń ṣe rómi ìkànnì bẹ́ẹ̀ bá tiẹ̀ nímú ìròdè ẹ dákun ẹ sáàmójú mi bá ta gangan ni ọmọ Làbákẹ́ ìwọ ni mo ó kúkú pè lọ́wọ́lọ́wọ́ o ọmọ Làbákẹ́ dákun mọ̀ rìn fún ìyẹn fàǹdà kọ́ ọmọ dání gọ̀jọ̀gọ̀jọ̀ ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ọlọ́lá rìn jẹ́jẹ́ lọ́mọ ọlọ́lá yẹn fàǹdà lẹ́ Àbákẹ́ ọmọ di ilẹ̀ dògún wọ́n máa múra ilẹ̀ dògún tó dùn kó tó dé ọgbọ́n ọ̀jàjàjà kókó Ògbómọ̀ṣọ́ rí bàbá yín dénú ọkọ̀ wọ́n sinmi ní Ògbómọ̀ṣọ́ ọmọ Àfọ̀gbọ́jà ilẹ̀ àṣeyí sàmọ́dún ọdún
ọdún ayọ̀ lọ́sìn máa bá wọn ṣe lọ́lá olúwa ọba ìláyé aláwùrà bí ọlọ́run ọba oníjọ́ kanjúkú pẹ́pẹ́ lówó ṣe nílé àárọ̀ àṣeyí ìsàmọ́dún ìwọ ọmọ ni ìwọ ọmọ ni ìwọ ọmọ ni wáyé ọ̀kun lásán lásán lè dùnbàrè ọba ìyá rẹ ló ní kí n kí ọkọ pẹ́ láyé o bàbá rẹ ló ní kí n kí ọkọ sàmọ́dún láyé lágbára Elédùmarè ọba tó láyé kọ́ pẹ́ o kọ́ gbó kọ́ tọ́ ìláyé aláwùrà bí ọlọ́run ọba oníjẹ́ ọ̀kanjúkú ó ti sọdún eléyìí kọ́ tún ṣe tẹ̀mí sí kọ́ tún ṣe tẹ̀mí sí torí pọ́dọọdún làárọ̀ gbogbo ọdọọdún làárọ̀ àwòsáláyé ọdọọdún làárọ̀ mọ́bì lórí àtẹ ọdọọdún ní sákórúwé ọdọọdún ní ìmọ̀rìkò ṣẹ̀ṣọ́ láyé ilẹ̀ àbákẹ́ adé ọdọọdún ní ká máa rí ọ àràfàtù ọmọ olórí ìrẹ́kóríjọ bá wọn ṣàmọ́dún bọ́ bá wọn ṣàmọ́dún láyé máa ṣe ìṣàmọ́dún ọdún ayọ̀ lọ́sìn ìyànṣẹ́ lọ́lá olúwa àwọn ọba ìláyé aláwùrà bí ọlọ́run ọba òní jẹ́ ọ̀tẹ́ lọ́wọ́ aráyé bí wọ́n bá wá ní pé táyé ń pèrè ìwé lálẹ́ kan ọmọ rẹ̀ kú nínú ọmọ rẹ̀ kú nínú eléégún ọmọ rẹ̀ kú rèjà mọ́kùtà o èmi lọ́mọ àfọ̀njá òpó nínú ọmọ rẹ̀ kú nínú eléégún.